èyí mà tó lágbára o. ẹ̀gbọ́n ṣekú pa àbúrò rẹ̀ nítorí 20,000 naira l'Ondo. ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Eze Elechi Amadi ti jẹ́wọ́ pé òun ṣekú pa àbúrò òun ẹni ọdún 18 Otu Ifeanyi níjọba ìbílẹ̀ Òdìgbò nípínlẹ̀ Ondo lásìkò aáwọ̀ owó. Amadi wà lára àwọn afurasí 19 tí iléeṣẹ́ ọlọ́pàá ṣàfihàn nílùú Àkúrẹ́ tó jẹ́ olú ìpínlẹ̀ Ondo. gẹ́gẹ́ bí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà ṣe sọ, Adébọ̀wálé Lawal ó ṣàlàyé pé ìmọ́lẹ̀ tàn sí ìṣẹ̀lẹ̀ náà nígbàtí olùgbé agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé Olúwafẹ́mi Ọládipúpọ̀ ké sí iléeṣẹ́ ọlọ́pàá tó sì fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé àgbà aláwọ̀ aró kan tí wọ́n fi okùn dúdú dì wà níwájú ilé òun. lẹ́yìn ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá ṣàwárí òkú Otu Ifeanyi nínú àgbà aláwọ̀ aró náà tó wà níwájú ilé Olúwafẹ́mi Ọládipúpọ̀. dírọ̀mù náà ni Amadi gbé sórí ọ̀kadà tó sì jábọ́ lásìkò tó ń gbé lọ pé kí òun lọ ju òkú náà nù. ọwọ́ ti tẹ afurasí náà báyìí o, tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo Aláyàndé Olúṣọlá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé Amadi ṣekú pa àbúrò rẹ̀ nítorí 20,000 náírà 20,000 naira. Olúṣọlá ní afurasí yìí ló mú àbúrò rẹ̀ tó di olóògbé wá sí ìpínlẹ̀ Ondo tó sì fẹ̀sùn kàn án pé ó jí owó tó tó 20,000 20,000 naira. lẹ́yìn ọ̀pọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò, Amadi jẹ́wọ́ pé òun ṣekú pa àbúrò òun o Ifeanyi Otu nítorí owó tó sọ pé ó jí yìí. láti lè bo ara rẹ̀ láṣìírí, ó gbé òkú náà sínú àgbá ńlá kan tó sì gbé sórí ọ̀kadà láti lọ jù ú dànù síbi tó jìnnà. ṣùgbọ́n àṣírí rẹ̀ tú nígbà tí àgbá ọ̀hún jí dànù lórí ọ̀kadà nígbà tó ń lọ, èyí tó ṣàfihàn òkú àbúrò rẹ̀. kété ni àwọn oṣojú mi kòró ké sí iléeṣẹ́ ọlọ́pàá tí àfúrásì náà sì ti wà ní àhámọ́ báyìí o. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti parí ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà tí àfúrásì ọ̀hún yóò sì fojú balẹ̀ ẹjọ́ láìpẹ́. ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́kànnì Jígí Alára, ẹ máa bá wa pín ká, ẹ máa bá wa fi èròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.